الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين Aki Ọlọ́run ọba àná ọba òní ọba gbogbo ìgbà ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́ ọba náà lákì àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́mbà wa ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó má mọ̀ lórí ànábì nìkan kó má bá gbogbo àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà àwọn kùlàfáù rọ̀ṣídùn àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti bọ́ sálì kìyàmá àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́mbà wa ṣe fún wọn. àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé láwọn àfáà tó já sí wípé kọ́ọ̀lá lá kọ́ọ̀lá rọ́ṣúùl Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání láwọn àfáà tí wọ́n pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run irú àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mujahidudeen tí wọ́n jẹ́ olùgbìyànjú sínú ẹ̀sìn látòrí àfáà wa Saidi Shittu Muhammadu Jaya fáwọn àfáà ẹlẹ́bọ tó fi kárí gbogbo àwọn àfáà súnà gbàgbà bàbá wa Sheikh Imran Eleha bàbá wa Sheikh Kamarudeen Ajala tó fi kárí gbogbo àwọn àfáà Abdullahi Mustapha àfáà Ọpẹ́mi Mutairu tó fi kárí gbogbo àwọn àfáà súnà àtẹnitáàmọ̀ tá ń gbọ́rọ̀ wọn tó ń ṣe wá láǹfààní ẹ̀mí gígùn àlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tí ó máa wá káàkiri ayé pẹ̀lú gbólóhùn tó fi ń lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. orí àjẹjẹ tó Ọlọ́run àláfíà Ọlọ́run kó máa bóníkálùkù wa gbé Allahumma àmín. àwa kí gbogbo wa wípé a kú Jímọ̀ ní Ọlọ́run má ṣe lè ní àṣemọ́ fèmí àti yín àwa bẹ̀ Ọlọ́run àtúbọ̀tán èmi àti yín Ọlọ́run jí ó dáa má torí ayé wa bọ̀rùn wa jẹ́ má torí ọ̀run wa bayé wa jẹ́ àtàyé àtàlìkìyámọ̀ gbogbo wa ni kó dáa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar àtàyé wa ayé wa àtàlìkìyámọ̀ wa Ọlọ́run jí ó dáa. Naam gbogbo ẹ̀yin ọmọ yàrá nú ẹ̀sìn èmi ọmọ yín náà ni Yahya Gambari. ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní àsìkò yìí òun ni pé àwọn fáírọ́ọ̀sì kan wà tó já sí pé wọ́n yọjú sínú Islam. ó láwọn fáírọ́ọ̀sì kan tá à ń rí nínú Islam. irú àwọn fáírọ́ọ̀sì bẹ́ẹ̀ tírú àwa yìí bá wá rí àwa ní antivirus tó máa mú mọ́lẹ̀ ọ̀ tó máa flash ẹ mọ̀ pé tí fáírọ́ọ̀sì bá wà lórí fóònù tí fáírọ́ọ̀sì yẹn bá pọ̀ gan tó di pé fóònù yẹn hang kí lẹ máa lọ ṣe ẹ máa lọ flash tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí fáírọ́ọ̀sì kó rí fóònù yín wọ̀ kí lẹ máa gbà síbẹ̀ wípé ẹ fẹ́ jẹ́ kí virus kó wọnú fóònù yín àbí ẹ fẹ́ jẹ́ kí virus wọnú laptop yín mo ń béèrè ni o kí lẹ máa gbà síbẹ̀ antivirus. ẹ gbọ́ ẹ máa gba antivirus sínú fóònù yín àbí sísítẹ́ẹ̀mù yín. ṣùgbọ́n àwa dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tí ń gba agbára lọ́wọ́ alágbára ọba tí ń sọ alágbára dọ̀lẹ
ọba tí ń sọ ọ̀lẹ di alágbára òun ni Ọlọ́run. ẹ lákùtù ìtọ́lọ́ mò ń bọ̀. ọba àwọn ọba tí ń fi ọba jẹ ọba tí ń yọ ọba kó lórí ọba tí ń pa ọba tí ń yẹ ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọba tí ó dájọ́ fọ́ba òun lọ́lọ́run òun ni Allahu. wahdahu la sharika lahu. ọba tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọba tá à ń sọ wahdahu la sharika lahu, ọ̀kan ṣoṣo ni kò sí orogún fún. lam yalid wa lam yulad, kò bímọ ẹnìkan ò sí bí. wa lam yakun lahu kufuwan ahad, kò dẹ̀ sí àfiwé kan àfijọ kan pé lágbájá yìí máa lágbára bí Ọlọ́run o, lágbájá yìí máa dàbí Ọlọ́run o. irú òsì fọ́lọ́run. ọba tẹ́nìkan ò rí, ọba tá ò rí tá à ń ríṣẹ́ ọwọ́ ẹ̀ òun lọ́lọ́run. nígbà kálọ̀ ń rí tọ́nà ti rí pé àwọn fáírọ́ọ̀sì ti pọ̀ jù nínú Islam ilẹ̀ Yorùbá. nínú ìsìlámù ilẹ̀ Yorùbá fáírọ́ọ̀sì ti pọ̀ jù lọ́lọ́run fi wá yan àwọn kan as antivirus. ẹ gbọ́, as antivirus Ọlọ́run yan àwọn kan bẹ́ẹ̀. ṣé fẹ́ mọ irú àwọn èèyàn tọ́lọ́run yàn gẹ́gẹ́ bí antivirus tó já sí pé irú àwọn ẹni yẹn tó bá ti rí virus tó fẹ́ wọnú ìsìlámù báyìí wọ́n lọ tako ẹ̀, wọ́n lọ bàjá pé níbo ló ń bọ̀ kò sáyè, gbé jáde nínú ẹ̀sìn wa. irọ́ o, eléyìí sínú ẹ̀sìn wa. lọ́wọ́ bò míì tí wọ́n ti lè máa ṣe kì í ṣe inú ẹ̀sìn ìsìlámù ti wa. ẹ̀sìn ìsìlámù kì í ṣe ẹ̀sìn babaláku bàbá yín bàbá anybody tó já sí pé nǹkan tó bá wá wù yín lè máa ṣe nínú ẹ̀ láì ṣe nǹkan tọ́lọ́run sọ tá Ànábì sọ. ẹ máa wá gbé nǹkan mi wá sínú ẹ̀sìn wa, sínú ẹ̀sìn Islam. Ọlọ́run yan àwọn kan as antivirus pé ó yá tó bá ti rí òṣì àbí virus tó ń bọ̀ wá sínú Islam, tó bá ti rí báyìí wọ́n á lè lọ bàjá pé antivirus virus gbẹ́gẹ́ kúrò nínú Islam wa, jáde kúrò nínú Islam wa, má gbé òṣì tó ń ṣe má gbé wọnú Islam títí wa. torí pé Islam tiwa kò ń ṣe ẹ̀sìn bá anybody, kò ń ṣe ẹ̀sìn bàbá tèmi, kò ń ṣe ẹ̀sìn bàbá tiẹ̀. ẹ̀sìn Ọlọ́run ni tó fi rán ànábì rẹ̀ tó fi rán òjíṣẹ́ rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi rán sí wa. ohun tá ànábì bá wa sọ tọ́lọ́run sọ la gbọ́dọ̀ máa lò nínú Islam. ohun tá ànábì sọ tọ́lọ́run sọ òun la gbọ́dọ̀ máa lò nínú Islam. àbí ohun táwọn sàhábà ànábì tó bá ṣe, àwọn sàhábà tó já sí pé Ọlọ́run ti grant wọn ní certificate àlùjánnà látayé. àwọn sàhábà wọ́n ṣiṣẹ́ débi pé Ọlọ́run grant wọn ní certificate látayé. lọ́lọ́run ti fún àwọn sàhábà ní, Ọlọ́run ti fún wọn ní certificate àlùjánnà pé ẹ gbà. ẹ mọ̀ pé iṣẹ́ téèyàn ṣe tó fi di pé Ọlọ́run fún wọn ní certificate àlùjánnà látayé, ṣé ló pé ṣe kékeré ni? ṣé ló pé bóyá nǹkan tó wù wọn ni wọ́n ṣe ni? wọ́n ń tẹ̀lé òfin Ọlọ́run ni, wọ́n ń tẹ̀lé òfin Ọlọ́run, wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin ànábì. nítorí ẹ̀ ni Ọlọ́run fi fún wọn ní certificate àlùjánnà látayé. wípé yìí ẹni bẹ̀rù Ọlọ́run, ẹ̀ ń tẹ̀lé Ọlọ́run, ẹ̀ ń tẹ̀lé òfin Ọlọ́run, ẹ̀ ń tẹ̀lé òfin ànábì. rúfin
ẹ lo ìfẹ́ inú yín nínú ẹ̀sìn ohun t'Ọlọ́run sọ àtànábì sọ t'Ọlọ́run àtànábì sọ òun lẹ gbé dání òun lẹ ń lò. Yes wọ́n ti múná dé ẹjọ́ wọ́n fẹ́ tan AC. ohun t'Ànábì sọ tí Ọlọ́run sọ òun ní kíni òun làwọn sàhábà ń tẹ̀lé lọ́lọ́run fi fún wọn ní certificate àlùjùnà látàyé. káwárẹ́ nìkan kó wá gbé kótókótó kan wá sínú Islam t'Ànábì ti sọ wípé ẹni tó bá mú iṣẹ́ kan wá tí ò sí àṣẹ wa ń bẹ̀ Ànábì ní fa uwarọ̀ dù á ó dá padà fún. ẹni tó bá sọ̀rọ̀ kan tí ò sí àṣẹ wa ń bẹ̀ Ànábì ní fa uwarọ̀ dù Ànábì ní á ó dá padà fún. So kọ́tọ̀kọ̀tọ̀ tẹ́yìn oníṣúfì wá ń ṣe níbo lẹ́yìn ti rí. mo ń béèrè ni o kọ́tọ̀kọ̀tọ̀ tí ẹ̀yin o àfọ oníṣúfì kọ́tọ̀kọ̀tọ̀ tẹ́ ń ṣe tẹ́ gbé dání níbo lẹ́ ti rí. bàndírì tẹ́ ń lù níbo lẹ́ ti rí. aṣọ funfun tẹ́ ń tẹ́ síwájú níbo lẹ́ ti rí. ṣé àwọn sàhábà Ànábì wo lọ́lù bàndírì t'Ọlọ́run fi wá fún wọn ní certificate àlùjànnà látàyé? àbí àwọn sàhábà Ànábì wo ló tẹ́ aṣọ funfun síwájú? ẹ sọ fún wa ká gbọ́. àwọn sàhábà wo ni wọ́n tẹ́ aṣọ funfun síwájú? àwọn sàhábà ò ṣe yẹn náà. àwọn sàhábà wọn ò ṣe tìjàníyà wọn ò ṣe kọ̀dìríyà wọn ò tẹ́ aṣọ funfun síwájú wọn ò lu bàndírì. ṣèbó ohun t'Ọlọ́run sọ tí wọ́n ń tẹ̀lé ohun t'Ànábì sọ tí wọ́n ń tẹ̀lé òun ni Ọlọ́run fi fún wọn ní certificate àlùjànnà pé àwọn eléyìí wọ́n gbìyànjú nínú ẹ̀sìn. Ọlọ́run ní jahidul kufar Ọlọ́run ní ẹ jà wọn kèfèrí lógun wal munafiqun àtàwọn munafiki. Ọlọ́run ní ẹ jà wọn kèfèrí lógun àtàwọn munafiki ẹ jà wọn lógun. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. àwọn sàhábà wọ́n bá àwọn kèfèrí jagun wọ́n jogun pẹ̀lú àwọn kèfèrí. so àwọn ànábì àwọn sàhábà ànábì wọ́n lu bàndírì wọ́n tẹ́ aṣọ funfun síwájú t'Ọlọ́run fi fún wọn ní certificate àlùjànnà látàyé. níbo ni wọ́n ti wá rí tiẹ̀ kí má lọ jìnnà ibi tí mo lọ gangan òun ni pé system wa bí a laptop ni àbí fóònù ẹ tó o bá fẹ́ jẹ́ kí virus wọnú ẹ̀ kí ni wàá gbà síbẹ̀? antivirus ni wàá gbà síbẹ̀. tó bá ti wá gba antivirus síbẹ̀ tí virus bá fẹ́ wọ orí fóònù yẹn antivirus yẹn a lọ sáré tákù ẹ̀ lọ́nà pé o gbọ́dọ̀ wọlé kó ibà ayẹ kò sáyé mi báyìí jáde nínú sísítẹ́ẹ̀mù yìí kò sáyé bẹ́ẹ̀ jáde. tí virus bá ti fẹ́ wọlé antivirus lálọ́ pàdé ẹ̀ antivirus tó gbà yẹn tó gbà sórí fóònù yẹn àbí orí sísítẹ́ẹ̀mù ẹ̀ òun lálọ́ pàdé virus yẹn wípé níbo ló ti ń bọ̀ kò sáyé ẹ bí báyìí jáde. bẹ́ẹ̀ náà l'Ọlọ́run ṣe ń ṣe nínú Islam. Ọlọ́run yan àwọn èèyàn kan gẹ́gẹ́ bí antivirus. tí virus kan bá ti fẹ́ wọnú Islam wọ́n tètè lọ dènà dé àbí kọ́ lọ bàjá pé kò sáyé bíbà jáde kò sọ́nà bíbà. irú àfáà wa Saheed Shittu ọmọ ìyẹlẹ́jà dídín nínú antivirus Islam ni wọ́n wà. nínú àwọn antivirus nínú àwọn antivirus Islam òun ni àwọn àfáà wa Saheed Shittu wà. káàkiri àwọn àfáà tí wọ́n gbìyànjú irú àwa yìí náà nínú antivirus Islam la wà. torí pé tá bá rí nǹkan tí ò dánú ẹ̀sìn àbí nǹkan téèyàn ṣe tí ò bójúmu nú ẹ̀sìn àmọ́ lọ àtàkì ẹ pé níbo ló ti rí gbé jáde kò ṣe inú ẹ̀sìn wọn lélẹ̀ wà gbé jáde. àwa bí Ọlọ́run gbogbo àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí antivirus àtẹnitámọ̀
tí wọ́n dà gẹ́gẹ́ bí antivirus fún Islam tó já sí pé tí kòtòkòtò kan bá fẹ́ wọnú Islam àbí èèyàn kan fẹ́ gbé dáadáa kan wọnú Islam tó sáré lọ takú ẹ̀ wọ́n lọ dé ọ̀dọ̀ pé kò sáyè jáde níbo ló ti rélè ṣọ́nà ló sọ ṣáànàbì ló sọ wọ́n ti lè jáde gbogbo àwọn tọ́nà wọn á ṣe gẹ́gẹ́ bí antivirus ní Islam ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara ọlọ́run bá wa ṣe fún wọn pápá jùlọ àfa wa Saidi Shittu Muhammadu Jaya fáwọn afẹ́ ẹlẹ́bọ tó já sí pé jáde lè kú fà tọ́lọ̀ ń sọ pé ẹ jáwọ́ gẹ̀fẹ́ yìí lógún àfa wa mú lọ́kùnkúndùn púpọ̀ wọ́n wá ń ṣiṣẹ́ ẹ̀ lọ. náà mo rí àfa kan àfa tẹ́hùn lẹ́gbẹ̀ẹ́ mi yìí àfa tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ yìí àfa yìí ẹlẹ́ṣin ògo lórúkọ ẹ̀ ẹlẹ́ṣin ògo ni àfa yìí mo mọ àfa yìí mo mọ rí níbì kan but mi ò mọ dáadáa mi ò rántí ibi tí mo ti mọ mọ́ ṣùgbọ́n àfa yẹn mo mọ ìjà kan ti wáyé láàrin èmi àti ẹ̀rí láàrin èmi àtàfà yìí àfà ẹlẹ́ṣin ògo yìí ìjà kan ti wáyé màá ṣàlàyé ẹ̀ ìjà kan ti wáyé rí láàrin èmi àti ẹ̀ màá ṣàlàyé ẹ̀ gbogbo ilẹ̀ máa gbọ́. mo wá rí kòtòkòtò kan tí àfà yìí ṣe lórí Facebook àfà yìí àwọn online àsálàtù láàárọ̀ wọ́n máa lóun ṣàdúrà lórí afẹ́fẹ́ lórí Facebook láàárọ̀ ó wá ṣe kan nígbà tó wá ń ṣàdúrà lọ ó wá sọ pé òun fi sàárè ànábì bẹ Ọlọ́run ó lóun fi sàárè ànábì bẹ Ọlọ́run ó sọ̀rọ̀ yẹn débẹ̀ ó ní òun fi sàárè ànábì òun fi sàárè ànábì bẹ Ọlọ́run nígbà tí mo wá rí mo wò pé kí ló ń ṣàfà yìí òun fi sàárè ànábì bí Ọlọ́run báwo sàárè ànábì níbo lẹ ti rí ẹ̀yin àfà yìí níbo lẹ ti rí níbo lẹ ti bá pàdé kẹ máa fi sàárè ànábì bí Ọlọ́run bó ṣe máa ń ṣe káàkiri nìyẹn o bó ṣe máa ń ṣe nìyẹn o wàláhì bó ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá dé mọ́ríkàs níjọ́ Jímọ̀ báyìí tẹ́ bá lọ mọ́ríkàs tẹ́ bá ti kírun tán ẹ máa rí àwọn èèyàn tó máa lọ síbi sàárè Sheikh Adam tí wọ́n máa lọ ṣàdúrà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa jọ̀wọ́ sínú ẹ̀ nínú sàárè yẹn ni o wọ́n tún máa jọ̀wọ́ sínú ẹ̀ ní mọ́ríkàs nǹkan tí mo witness ni o mo witness ẹ̀ ni o kò ṣe pé bóyá wọ́n sọ fún mi ò gbọ́ o mo rí ní o Ànábì ní laysa al-khabaru kal-mu'ayanati aw laysa al-khabaru kal-iyan Ànábì ní ìròyìn kò tó àfojúbà tàbí ìròyìn kò tó àfojúrí eléyìí wọ́n fojú ara mi rí báyìí fúnra mi ojú ara mi yìí báyìí ni mo fi rí títí Sheikh Adam yẹn ní Markaz nígbà tí mo fi wà nílé kéwú lágége mi ní dárúkọ lé kéwú náà tí mo wà. tabalo kírun ní Markaz Agége tabati kírun tán níjọ́ Jímọ̀ ẹ máa rí àwọn èèyàn tó máa lọ síbi sàárè Sheikh Adam wọ́n dẹ̀ máa lọ tọrọ ńbẹ̀ wọ́n á tún jowó sínú sàárè yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá ń ṣe káàkiri wọ́n á máa lọ máa tọrọ níbi sàárè wọ́n máa lọ fi sàárè àwọn èèyàn wọ́n á fi máa bẹ Ọlọ́run This is a big virus ńláńlá gidi tá a bá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ tá a bá yọ jáde ká fi hàn gbogbo ayé pé kí ni tẹ́ ń ṣe yìí fáírọ́ọ̀sì ní orí burúkú ní níbo lẹ ti rí kẹ máa lọ síbi sàárè àfáà kan kẹ máa lọ bẹ Ọlọ́run bẹ́ẹ̀ ẹ worú àfáà ẹlẹ́ṣin ògo yìí tí mo sọ àfáà yẹn sáìdì ibi
Àjàngbàdì mọ́ Tọ́pẹ́ Tìrẹ mọ́ Lògbò gbogbo sáìdì bẹ̀ yẹn òun làfà Ẹlẹ́ṣin Ògo yẹn gbé. Yes, mo mọ àfà yẹn, mo mọ àfà tẹ̀hún lẹ́gbẹ̀ẹ́ mi yìí ni o, tẹ̀hún lẹ́gbẹ̀ẹ́ mi yìí mo mọ sáìdì Àjàngbàdì mọ́ Tọ́pẹ́ Tìrẹ mọ́ Lògbò làfà yẹn gbé. mo rí fídíò rẹ̀ láàárọ̀ yìí. Ó wá nígbà tó wá ń ṣàdúrà Ọlọ́run fi sàárè ànábì bí Ọlọ́run tó bá ń ṣàdúrà. àfà tí mo sọ yìí, àfà tẹ́ ń wò yìí, màá play fídíò rẹ̀ fún yín nísìnyí o, màá play fídíò ẹ̀ o. àfà tẹ́ ń wò yìí tó bá fẹ́ ṣàdúrà ẹ má rò pé bóyá ó ti mú nǹkan ni. àwọn máa ṣe báyìí bó ṣe máa ń ṣe nìyẹn o. àwọn máa mi orí bí ẹni tí kọ́lí gbé. Mahamadu níbo lẹ ti rí gbogbo kòtòkòtò yìí? Níbo lẹ ti rí? kẹfẹ́ bẹ Ọlọ́run kẹ máa ṣe bí àwọn kìrìsìtẹ́nì. ṣé kìrìsìtẹ́nì yìí ni? àwọn kìrìsìtẹ́nì lèmi mọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn o. àwọn kìrìsìtẹ́nì lèmi mọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn pé kó máa ṣàdúrà kó máa mi orí bí nǹkan mi. orúkọ ẹ̀mí mímọ́, orúkọ Jésù ẹlẹ́ẹ̀kan kí. àwọn tẹ́mi mọ̀, àwọn kìrìsìtẹ́nì lèmi mọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀. ẹ̀yin àfáà tẹ́fẹ́ wá gbé wọnú Islam, níbo lẹ ti rí? ìwọ àfáà Ẹlẹ́ṣin Ògo yìí níbo ló ti rí? mo ń béèrè lọ́wọ́ ẹ. Ẹlẹ́ṣin Ògo níbo ló ti rí? ẹ jẹ́ n play fídíò yẹn kẹ́rì, ẹ jẹ́ n play ẹ̀ kẹ́ gbọ́. màá play fídíò yẹn mo fẹ́ kẹ́ gbọ́. láti ibi bẹ̀rẹ̀ yẹn ló ti sọ pé òun fi sàárè ànábì búra. Ọlọ́run fi sàárè ànábì bí Ọlọ́run. òun fi sàárè ànábì òun fi bí Ọlọ́run. ẹ jẹ́ n play ẹ̀ fún yín kẹ́ gbọ́. Muritada. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Mustapha. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Mujitaba. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Yasin. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Ọlọ́mọ fi ìkẹ́ ànẹ́bí mo fi bì ọ́. ẹ máa wo bó ṣe ń ṣàdúrà o, ẹ gbọ́ dáadáa o. Rasulullah. Mo fi sàárè ànẹ́bí bì ọ́. Gbogbo ọ̀rẹ́ tó gbọ́ mi lówùúrọ̀ tèmi nírọ̀lẹ́ tèmi, gbogbo ọ̀rẹ́ tó ń gbọ́ mi nírọ̀lẹ́ tèmi, gbogbo ọ̀rẹ́ ṣe ń táìpù àsàlátù tí ẹnu rẹ̀ ṣe àsàlátù, gbogbo ìrẹ́dìrẹ́ ogun tó léwu bó ṣe léwu kó pọ̀ tó nu ayé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní parẹ́. Mujitaba. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Mustapha. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Mujitaba Mustapha. Ọlọ́mọ fànẹ́bí bì ọ́. Yasin ta. Ọlọ́mọ fi wíbẹ̀ jẹ́bẹ̀ àṣẹ tó fi sára ànẹ́bí mo fi bì ọ́. Yasin ta. Mo fi kíkẹ́ tó kí ànẹ́bí Ọlọ́run mo fi bì ọ́. Èmi. Ọlọ́run mo fi gbà fún tó gbà fún ànẹ́bí mo fi bì ọ́. Gbogbo ìrẹ́dìrẹ́ ogun ní ọjọ́ ìṣẹ́gun, gbogbo àjàǹkáríwọ̀ ogun tó lè máa gbẹ́nu ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní parẹ́. Sayyidul wujudi Annabi Muhammadu Rasulullah. Sayyidul wujudi Annabi Muhammadu Rasulullah. Ọlọ́run tó bá jásí pé lóòótọ́ ló gbà fún ànẹ́bí táwọn ọmọ kò gbà fún, tó o bá gbà fún òní ní sọ́lù alẹ́ inú ọ̀sẹ̀ yìí. Ọlọ́run ká pé lóòótọ́ ló kí ànẹ́bí táwọn ọmọ kò kí ànẹ́bí. Ọlọ́run ká pé lóòótọ́ ni bá ànẹ́bí bá ṣàdúrà láàárọ̀ kílẹ̀ tó sún àdúrà gbà táwọn ọmọ pé bẹ́ẹ̀ náà ni. Gbogbo rẹ tó ń táìpù sallallahu alaihi wasallam, gbogbo rẹ tó ń kọ́mẹ́ntì sallallahu alaihi wasallam, gbogbo rẹ tó ń wí sallallahu alaihi wasallam, gbogbo rẹ tó ń pín sallallahu alaihi wasallam, gbogbo rẹ tó ń pín sallallahu alaihi wasallam, gbogbo ìrẹ́dìrẹ́ ogun tí gbẹ́nu ayé rẹ bẹ̀rẹ̀ sí ní parẹ́ lé ní ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ìrẹ́dìrẹ́ ogun ẹ bẹ̀rẹ̀ sí ní parẹ́ lé ní ọjọ́ ìṣẹ́gun. Yasin Sayyidul wujudi Annabi Muhammadu Rasulullah. Yasin ta Sayyidul wujudi Annabi Muhammadu Rasulullah. Ya Rabbi bijai sanadi
fànẹ́bí bẹ̀ ọ́. Ya Rabbi, Ya Rabbi. gbogbo rẹ tí ara ní gbogbo rẹ tára ní gbogbo rẹ tára ní ara ní ọ ayé mọ̀ para ní ọ. Ya Rabbi, Ya Rabbi. gbogbo rẹ tára ní ara ní ọ o sì lè sọ fún ayé para ní ọ. gbogbo rẹ tó ń sunkún bànújẹ́ ṣùgbọ́n òun rẹ̀ ní ta. Ya Rabbi, Ya Rabbi. ìwọ lomi ò rẹ́ni yẹn kọ̀ntúrò ó ń sunkún gbogbo ayé ló mọ̀ pé ó ń sunkún. Ya Rabbi, Ya Rabbi. ìwọ ló máa tó ń pa ọ́ lẹ́kún gbà tó ò rí bò tó ò padà rí bò àwọn ẹni ibi yìí tú àṣírí ẹ̀ fọmọ aráyé wọ́n jẹ́ kára ọmọ aráyé máa tó ń pa ọ́ lẹ́kún. Ya Rabbi, Ya Rabbi. ọlọ́run wá fi ànẹ́bí bẹ̀ ọ́. Bidai sanadi. ọlọ́run mo fi bíbí ànẹ́bí mo fi bẹ̀ ọ́. Bidai sanadi. ọlọ́run mo fi gbígbà fún ànẹ́bí mo fi bẹ̀ ọ́. Bidai sanadi. mo ń bẹ̀rẹ̀ olówó alẹ́wí alẹ́sẹ̀ lẹ́wí ọba tó gbàgbọ́ ọba tó káyà ara wo ló fẹ́ fìnídá tí ò lè fìnídá ṣe bí wọ́n gẹ́gẹ́ lọ́ba ọ̀gá rà ọlọ́mọ ń bẹ̀ ọ́. Ya Rabbi, Ya Rabbi. Bidai sanadi. Audi alẹ́ iná fa ẹ̀dọ́ kálí. Muhammadi. ọlọ́run mo fi kí ànẹ́bí mo fi bẹ̀ ọ́ ogun ayé rẹ jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní parẹ́. Bidai sayyidatina al-batuli. mo fi gbogbo àwọn tó mà nẹ́bí kì mo fi bẹ̀ ọlọ́run ogun ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ní parẹ́. Bidai sayyidatina al-batuli. mo fi àwọn obìnrin alásàlátù tó jẹ́ pé bó bá ṣe sàlátù fún ànẹ́bí inú rẹ ọlọ́run àsìbàdàn mo fi bẹ̀ ọ́ ogun ayé rẹ jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní parẹ́. Bidai sayyidatina al-batuli. Abudi alẹ́ iná má dáadáa. Rasuli. gbogbo ayé rẹ bá lóun ò ní tẹríba ẹni tó fogun jà ó yóò parẹ́ nu ayé. Abdi Ali namadada Rasuli. gbogbo ayé rẹ bá lóun ò ní tẹríba ọlọ́run wọlé bíbí ànẹ́bí ẹni tó fogun jà ó yóò dùn àwátì nu ayé. Abdi Ali namadada Rasuli. gbogbo ayé rẹ bá lóun ò ní sákò òun ò ní fiọ́lẹ̀ ẹni tó fogun jà ó yóò parẹ́ nu ayé. Abdi Ali namadada Rasuli. wálé tó hajj náà. bẹ́ẹ̀ kẹ́ wo fídíò yẹn tán wá bínú ní èdè tó ti orí sọ kalẹ̀ pé mọ́tà òun fi sáré ànábì hìrì. ní ọlọ́run tẹ wá gbọ́ bẹ́ẹ̀ dáadáa. wàlá fúsì ahamadi rasulallahi sallallahu alayhi bẹ́ẹ̀ kẹ́ rí ṣe sí ẹ̀ dáadáa bó ṣe ń ṣàdúrà ni. ọlọ́run ò bẹ́ẹ̀ kẹ́ rí ṣe kò sí ẹ̀ bẹ̀ ọ́ dáadáa. ọba tí ń fi ní mọ̀nà. Walita adina. Ok, ó yá o, ẹ jẹ́ wá play audio yẹn, ẹ jẹ́ n play audio yìí, kí n play audio yìí fún yín. Ẹ listen dáadáa àti bẹ̀rẹ̀ ló ti sọ pé òun fi sàárẹ̀ ànábì bẹ̀ ọlọ́run o, ẹ listen dáadáa o. ṣẹ́yìn náà gbé ọ́ mo fi sàárẹ̀ ànábì bẹ̀ ọ́ ẹ tún tún gbọ́ ẹ tún tún gbọ́ ẹ tún tún gbọ́ ẹ tún tún gbọ́. ṣẹ́yìn náà gbọ́ mo fi sàárẹ̀ ànábì bẹ̀ ọ́ gbogbo ìwọ tó ń gbọ́ mi ẹ dákun torí t'Ọlọ́run ẹ wo àwọn àfá yìí k'Ọlọ́run ṣàánú èèyàn lọ́wọ́ wọn ni o àwọn àfá gbáko ní irú àwọn àfá báyìí o irú àwọn àfá báyìí àfá gbáko ni wọn o k'Ọlọ́run má jẹ́ kéèyàn pàdé irú wọn k'Ọlọ́run má jẹ́ kéèyàn wà lábẹ́ irú wọn ni o mọ́kàn máa múyàn ṣìnà ẹni náà wò ó sì Ọlọ́run fi sàárẹ̀ ànábì bẹ̀ Ọlọ́run ṣé ẹ̀yin pípọ̀ yìí ṣé wà ókè báyìí ṣé kíní yìí ṣúlẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin àfà tẹ́ máa ń bọ sáré ẹ̀yin àfà tẹ́ ń bọ sáré ṣé kíní yìí ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ dáadáa báyìí àwọn kọ̀dìríyà dẹ̀ ni wọ́n máa ń ṣe jù àwọn kọ̀dìríyà ló máa ń ṣe jù àwọn kọ̀dìríyà àwọn tìjàníyà jàre àwọn tìjàníyà ló máa ń ṣe jù sáré
Sheikh Ibrahim Niyas ní Kaula ọmọ lọ ń bọ́ ni ọmọ lọ ń bọ́ lọ́dọọdún sàárè Sheikh Ibrahim Niyas ọmọ lọ ń bọ́ àìmọye sàárè bẹ́ẹ̀ nílùú Ìlọrin gan nílọrin wọ́n ń bọ́ sàárè àwọn àfa àgbà tẹ́ bá rẹ́ lómi tó bá lọ sí sàárè àfa Alimi a máa lọ ṣàdúrà ń bẹ́ẹ̀ a máa lọ fi sàárè a máa fi sàárè ṣàdúrà. Níbo lẹ ti rí ẹ̀yin àfáà yìí níbo lẹ ti rí gbogbo jágajàgá tẹ̀ ń ṣe yìí níbo lẹ ti rí ókè ó yá ẹ tún wò mí níbi tó ti lọ sí ibi òkun àfáà yìí same àfáà yìí náà ni ó tún lọ sí òkun ó tún lọ ń ṣàdúrà lókun ẹ tún gbọ́ ẹgbọ́ yẹn náà ẹ gbọ́. bó ṣe ń ṣe àmì lásìkò yìí àsìkí rẹ bẹ̀rẹ̀ sí ní ma bó ṣe wo omi òkun yìí lásìkò yìí bí omi òkun yẹn ṣe ń ṣàn tó ń ti gbogbo ẹ̀gbin tó wà ń bẹ̀ jáde gbogbo ẹ̀gbin tí ń bẹ́nu àsìkí rẹ ó bẹ̀rẹ̀ sí ní jáde bó ṣe wo omi òkun lásìkò yìí tí omi òkun ti gbogbo ẹ̀gbin tí ń bẹ́ ń bẹ̀ jáde gbogbo ẹ̀gbin tí ń bẹ́nu ìràwọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ní jáde ìjẹ́ bí omi òkun yìí ṣe mọ́ tó mọ́ tónítóní àsìkí rẹ kó bẹ̀rẹ̀ sí ní mọ́ tónítóní Al-Qur'ani ní wa razaqakum minat tayyibati Ọlọ́run ni mo ní kí àsìkí rẹ mo ní kí ó mọ́ ó ní wa sawwarakum fa ahsana suwarakum Ọlọ́run ni mo ń jẹ àwòrán rẹ ti dáadáa ìjẹ́ gbogbo ẹ̀gbin kẹ́gbin tó lè máa bẹ́nu àsìkí rẹ gbogbo ẹ̀gbin kẹ́gbin tó lè máa bẹ́nu ìràwọ̀ rẹ gbogbo ẹ̀gbin kẹ́gbin tó lè máa bẹ́nu ìpín rẹ bó Ọlọ́run ṣe ní kó o máa wo omi òkun lásìkò yìí ẹ̀gbin tí ń bẹ́nu àsìkí rẹ bẹ̀rẹ̀ sí ní jáde Ọlọ́run mi o alèwí lè ṣe o alèṣe lè wí o ọba tó gbọngbọ́n o ọba tó káyà o ọba àwọn ọba o ó ní kí àsìkí rẹ ó ti ṣe mímọ́ látòdì ọ̀run wá bó ṣe ṣe omi òkun ní mímọ́ gbogbo ẹ̀dá tó wá ní kí àsìkí rẹ máa bẹ́nu ẹ̀gbin bó ṣe ń wo omi òkun yìí lásìkò yìí àsìkí rẹ bẹ̀rẹ̀ sí ní mọ́ o gbogbo ẹ̀gbin tí àsìkí rẹ gbà ó bẹ̀rẹ̀ sí ní jáde gbogbo ẹ̀gbin tí ń bẹ́nu àsìkí rẹ ó bẹ̀rẹ̀ sí ní jáde gbogbo ẹ̀gbin tí ń bẹ́nu ìràwọ̀ rẹ ó bẹ̀rẹ̀ sí ní jáde gbogbo ẹ̀gbin tó ń bẹ́nu ìpín rẹ ó bẹ̀rẹ̀ sí ní jáde dákun máa bá mi share prógámù náà Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alul hasana idha shi'ta sahla. Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alul hasana idha shi'ta sahla. Ọlọ́run ọba mi o Ànábì ní kò sí tó rọrùn àfi tọ́lọ́run bá ní ó rọrùn. Allahumma la sahla illa ma ja'altahu sahla. Ọba tí ó ní kí omi òkun rọrùn tó ní kí omi òkun rọrùn ó ṣe ti omi òkun ní ìrọ̀rùn. Allahumma la sahla illa ma ja'altahu sahla. ànígbèsí ayé ìrẹ tó ń wo omi òkun lásìkò yìí ó bẹ̀rẹ̀ sí ní ìrọ̀rùn. wa anta taj'alul hasana idha shi'ta sahla. ẹ máa wòran o ìrẹ tó ń gbọ́ mi já tí Ọlọ́run bá ti ṣẹ̀dá omi òkun ó ní kó máa rú náà ni kò ní kó nísìmí Ọpẹ́yẹmí Adéníkẹ́ Nàfísà Ọlọ́run ọba ti ṣẹ̀dá rẹ̀ ó sì gbé kalẹ̀ bó sì gbé kalẹ̀ ó ní kó máa dára níbi tó gbé kalẹ̀ sí gbogbo ẹni tá a bínú omi. ọlọ́dọ̀ òkun ṣèbọ́ lọ́run ni ẹ wá fi ọlọ́run tó dá òkun ẹ wá fi kalẹ̀ ẹ wá lọ ń bọ́ òkun yẹn ẹ wá lọ sọ pé ń ṣàdúrà níbi òkun gbogbo ìyá wa tẹ́ bàbá wa ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo nǹkan táwọn àfáà yìí ń ṣe òṣì ni o kò ṣẹ̀sìn ìsìlámù o ẹ̀yin àfáà látòrí wọ ẹlẹ́sìn ògo tẹ́ máa ń ṣe gbogbo kótókótó yìí tẹ́ máa ń bọ sàárè bíi kẹ́ máa lọ síbi òkun kẹ́ máa lọ ṣàdúrà ẹ gbé kúrò nínú Islam tẹ́ bá fẹ́ lọ join ní Christian wàhálà tí yín nìyẹn ẹ gbé lọ sínú Christian kẹ́ máa lọ ṣe ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kíní yìí gbogbo ṣe tẹ́ ń ṣe yìí kò sí nínú ìsìlámù tiwa kò sí nínú ìsìlámù wa ẹ gbé jáde kúrò ń bẹ́ẹ̀ oṣù tẹ́ ń ṣe yìí
ẹ gbé jáde kó nínú ìsìlámù wa, ẹ gbé jáde. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run yẹn àfáà yìí. Irú àwọn àfáà yìí dẹ̀rẹ̀ yìí, àwọn ló máa ń dalé onílé rú, àárín ọkọ àti ìyàwó, àwọn ló máa ń dàrú. Kẹ́rí àfáà yìí, ẹlẹ́sìn ògo yìí, ó ní àsàlátù, ó níjọ. So ó wá ní bàbá kan tó ṣe kó dé àdúgbò tiwa, ó ṣe kó dé àdúgbò wa ni. So bàbá yẹn tó ṣe kó dé àdúgbò wa, ó wá fọmọ sílé ike wa, ilé ike dádì mi, ó wá fọmọ sílé ike wa. Gbà tó wá fọmọ sílé ike wa, so mi wá mọ̀kàn tó wá ṣẹlẹ̀, bàbá ọmọ yẹn ó wà nínú àwọn mùrídì ẹlẹ́sìn ògo. Ṣé mọ̀ àwọn bàbá tí àwọn àfóònì Sufi máa ń sọ di dìdìrín yẹn, tó máa ń sọ wọ́n di dìdìrín, táwọn àfóònì Sufi máa ń sọ wọ́n di dìdìrín, tó já sí pé ya ṣéwù ni ó máa bá, ya ṣéwù ni ó máa bá ká, ya ṣéwù ni ó máa bá, ya ṣéwù ni ó máa bá ká. So bàbá ọmọ yẹn ó wà nínú àwọn mùrídì ẹlẹ́sìn ògo yìí. So ikọ̀ kan wá ápùn sí má nìyẹn, ọmọ tiẹ̀ wà lè kí o tọ́dọ̀ tiwa, ṣùgbọ́n bàbá ọmọ yẹn nínú àwọn alásàlátù ẹlẹ́sìn ògo ni, ó wà nínú àwọn mùrídì ẹ̀. Ok, bàbá yẹn wá rí àdánwò kan, ó rí àdánwò ìyẹn, bàbá yẹn ó wá rí àdánwò kan. Ẹlẹ́sìn ògo yìí ó wá bá yẹṣẹ́ wò. Nígbà tó wá yẹṣẹ́ wò, ó wá ń sọ fún bàbá yẹn pé ìyàwó rẹ̀ ló ń sàsí. Ẹ máa gbọ́ o, ó ní ìyàwó rẹ̀ ló ń sàsí. Ó sọ fún bàbá yẹn pé ìyàwó rẹ̀ ló sàsí. Ó wá sọ fún bàbá yẹn pé ilé kíw tọmọ rẹ̀ ń lọ, àfáà lè kíw yẹn, àfáà tó tíṣì lè kíw yẹn, ìyá èmi wípé èmi lèmi sàsàsí yẹn, wípé àsàsí tèmi gangan ló mú má nìyẹn jù. Tó bá jásí pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí, tó bá jásí pé irọ́ ni, wàláì ó kù mí kọ́ lọ́hùn. Wàláì mi ò kúrò, wàláì ó tọ̀rọ̀ mo sọ, mo fi Ọlọ́run tó lẹ́mìí mi búra, wàláì lazim ó tọ̀rọ̀ ni mo ń sọ. Wọ́n bí òun gọ́rí, wọ́n bíire kó dínà yẹn. Ìyẹn bàbá yìí ẹlẹ́sìn ògo yìí, wọ́n bíire kó dínà yẹn. Ó wá sọ fún bàbá yẹn, bàbá tó jẹ́ náà mùrídì ẹ̀, ó ní pé àsàsí ìyàwó rẹ̀ ló ń sàsí. Number one, ó kọ́kọ́ dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tó di pé bàbá yẹn tó bá ti wálé báyìí, ó máa ń gbé àdá dání ni. Ó máa ń gbé àdá dání tó yá sí pé ó lè ṣàyàwó ẹ̀ at any time, ó lè ṣàyàwó ẹ̀ pa, ó lè ṣàpa at any time. Ó wá ń sọ fún bàbá yẹn wípé ilé kí tọ́mọ ẹ̀ ń lọ, àfáà tó tíṣì ń bẹ̀ pé ìyẹn èmi, wípé àsàsí tèmi ló mú bàbá yẹn jù, wípé èmi ní ìyàwó bàbá yẹn wá bá kémi sàsí bàbá yẹn. Wàláì azim, kò dẹ̀ sí kan tó jọmọ́ bẹ̀ láàrin èmi àti ìyàwó má nìyẹn. Mo fọlọ́n tó lẹ́mí mi búra, wàláì azim, kò sí kan tó jọmọ́ bẹ̀. Àsàsí ní èmi mọ́ bọ́ ṣe sàsíyàn. Kódà nígbà tí mi ò tójú mi ò tí làgán, tí mo ṣe wà ní ìlànà Sufi gan, tí mo ṣe orí burúkú gbà yẹn nílànà Sufi, àsàsí mi ò mọ̀ tó ń pè lásàsí, bọ́ ṣe sàsíyàn mi ò mọ̀. Ìgbà yẹn dẹ̀dẹ̀ yìí ojú mi ti wá là nígbà yẹn, ojú mi ti là nígbà yẹn. Àfáà yìí ẹlẹ́sìn ògo, ó wá ń sọ fún bàbá yẹn wípé ilé kí ó tọ́mọ ẹ̀ ń lọ níbi tó ṣẹ̀ṣẹ̀ kó wá yẹn, wípé ilé kí ó yẹn àfáà tó tíṣì ń bẹ̀, ìyẹn èmi lèmi ń sà, wípé àsàsí tèmi ló mú bàbá yẹn, ló mú má nìyẹn jù, àsàsí mi ló mú jù. Ẹ̀yin náà wò, èmi ò dé kílẹ̀ kan tèmi àsàsí bò, ó má ní òde wá bá mi rí láyé nípa ọkọ ẹ̀, kò wá bá mi rí pé
bí ó fẹ́ ṣàlàyé nǹkan kan nípa ọkọ ẹ̀ kò sí kankan tó jọmọ́ bẹ́ẹ̀ láàrin màá ti mú àyìn rárá wọ́n yóò tiẹ̀ kò jókòó síwájú mi rí báyìí kájọ sọ̀rọ̀ lẹ́yìn pé ọmọ ẹ̀ ń wálé ké à ń kọ́ ọmọ rẹ̀ ń ké ó tán. àfa ẹlẹ́ṣin ògo tí mo ń sọ yìí mo wá nọ́mbà ẹ̀ mo wá pe nọ́mbà ẹ̀ nígbà tí mo wá pe mo wá sọ fún pé ìwọ àfa yìí ṣé nǹkan tó ń ṣe yẹn ṣó dáa mo wá sọ fáfá yẹn pé màá fi ẹjọ́ ẹ̀ sun àfa Saheed Shittu ọlọ́run mi sọ nìyẹn o mo ní màá fi ẹjọ́ rẹ̀ sun àfa Saheed Shittu ẹ̀rù wá bá àfa yẹn ẹ̀rù bá nígbà tó gbọ́ Saheed Shittu ẹ̀rù wá bá ó wá lọ sáré sọ pé òun fẹ́ gbé mi lọ court olóhùn fẹ́ gbé mi lọ court èmi wá di sin mi ò mọ̀ ọdí tó fi gbé mi lọ court mọ́ but ó sọ pé òun fẹ́ gbé mi lọ court ìyẹn àfa yẹn olóhùn máa gbé mi lọ court ìyẹn ẹlẹ́ṣin ògo yìí olóhùn máa gbé mi lọ court mi wá mọ̀ ìdí tí ò fi gbé mi lọ court ọ̀hún mọ́ dì sí ó yẹ kó gbé mi lọ mi ò mọ̀ ìdí tí ò fi gbé mi lọ ẹ̀yin náà wò àwọn àfáà tó máa ń ṣe rárá lórí afẹ́fẹ́ yìí àwọn ló máa ń dalé onílérú àti àárín ìyàwó àtọkọ àwọn ló máa ń dàrú àárín àwọn ọmọ àtòbí àwọn ló ń dàrú àárín ẹbí àwọn ló ń dàrú pẹ̀lú pé wọ́n ń ríran ẹ̀yin náà wò bó ṣe ń ṣàdúrà bíi kírísítẹ́nì ẹ̀yin náà wò náà ẹ wò bó ṣe ń ṣe bá nábì ṣe kọ́ wa pé ká máa ṣàdúrà nìyẹn ṣé bá nábì ṣe kọ́ wa nìyẹn ẹ wò bó ṣe ń ṣe èwo ni wàhálà ẹ dákun ṣé bá nábì ṣe kọ́ wa nìyẹn ẹ̀yin náà wò náà irú wọn dẹ̀dẹ̀ yìí àwọn ló máa ń ríran jù àwọn ló máa ń ríran o ìríran òṣì ló máa ń rí o ìríran òṣì ẹ̀yin náà wò iṣẹ́ tó yẹ̀wò tó wá ń sọ fún bàbá yẹn tó jẹ́ mùrídìí tiẹ̀ wípé èmi lèmi sà sí wípé ìyàwó rẹ̀ wá bẹ́ẹ̀ mi kémi bóun sà sí kémi báwọn sà sí ọkọ ẹ̀ tí ó dẹ̀ nǹkan tó dẹ̀ jọmọ́ bẹ́ẹ̀ tí ó dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀yin náà wò bàbá yẹn ó wá torí ẹ̀ ó stop ọmọ ẹ̀ tó ń wálé ké wa ó stop ẹ̀ ọmọ náà wálé ké wa mọ́ torí pé wèrè àfáà lásàlátú ẹ̀ ó ti sọ fún pé àfáà tó ń kọ́ ọmọ ẹ̀ ní ké ló ń sà sí ẹ̀yin náà wò nǹkan ẹ̀ ó bó ṣe da number one kò sí òtún kàn ẹ̀mí pẹ̀lú pé ọmọ ẹ̀ wálé ké kò wálé ké wà láti ẹni yẹn ṣùgbọ́n ó ti da àárín ọkọ àti ìyàwó rú àfáà yẹn fún rẹ̀ ló wá fún ọkọ yẹn níyàwó mi àfáà yẹn ló fún ọkọ yẹn ní ó tún wá fún ọkọ yẹn má nìyẹn ó tún wá fún níyàwó ìyẹn ẹlẹ́ṣin ògo yìí kò wá sí kankan tó fi wà yẹn kọjá pé torí pé ẹlẹ́ṣin ògo yìí ó ti àpùṣù ìyàwó má nìyẹn bí ó fẹ́ bá nìkan pọ̀ ní o bóyá ó fẹ́ sọ mi ò ṣá mọ̀ Allahu a'lam ọlọ́run ló máa níyẹn ṣùgbọ́n ó ti àpùṣù ìyàwó má nìyẹn fún kankan tíyẹn ò gbà ẹ gbọ́ ó ti ń béèrè kankan lọ́wọ́ ìyàwó má nìyẹn tíyẹn ò gbà ìgbà tíyẹn ò wá gbà lọ́wọ́ pé màá jẹ́ kó yí ẹ pé mo jù ẹ lọ ló fi wá dá ète yẹn tó fi wá lọ sọ fún bàbá yẹn pé ìyàwó ẹ̀ òun ló gbé ọ̀rọ̀ ẹ̀ wá sọ́dọ̀ àfà tó ń kọ́ mẹ́ni kí ó wípé kí èmi bóun sà sí bàbá yẹn dẹ̀dẹ̀ yìí òun ti dídì rìn ohun tí ó bá sọ tó bá gbélé lọ́wọ́ òun náà ni nǹkan yẹn náà ni òun náà máa gbé káàkiri bàbá yẹn ti di yáṣẹ́wù ni yóò máa bá yáṣẹ́wù ni yóò máa bá ká ẹ̀yin náà wò bí àwọn àfáà yìí ṣe máa ń ṣe nìyẹn that is why la fi pariwo la fi ní dákẹ́ àìmọye ilé làwọn àfáà yìí ti bàjẹ́ àìmọye ẹbí ni wọ́n ti dàrú àárín ọkọ àti ìyàwó tí wọ́n ti dàrú ò níye àárín ẹbí tí wọ́n ti dàrú kò níye àárín ọmọ àti òbí ẹ̀ tí wọ́n ti dàrú kò níye lórí pé wọ́n sàsí yín wọ́n sàsí lágbájá yìí náà ni ẹ̀yin náà òbí àfáà bí ó ṣe ń ṣàdúrà wọ́n bàbá ẹlẹ́ṣin ògo àbí kí ló porúkọ yẹn ẹlẹ́ṣin ògo
òṣì tó ń ṣe yìí gbé kúrò ní ìsìlámù tiwa o èmi sọ fún ẹ o èmi Yahya Gabari lèmi sọ fún ẹ yìí o mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni o òṣì tó ń ṣe yẹn gbé kúrò nínú ìsìlámù tiwa kó máa lọ ṣàdúrà létí òkun kó máa ṣàdúrà kó máa ṣorí bí ẹni tí kọ́lí gbé kò sí ẹni nínú ìsìlámù tiwa o gbé kúrò àwọn wọn kì í bọ sàárè nínú ìsìlámù tiwa o ìsìlámù tí ànábì gbà wá fún wa látọ̀dọ̀ Ọlọ́run wọn ń bọ sàárè o wọn kì í fi sàárè ṣàdúrà o tó bá mọ̀ pé o fẹ́ máa ṣe jáde gbé kúrò nínú ìsìlámù wa gbé lọ sínú kìrìsìtẹ́nì àbí kó gbé lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe kó máa lọ ṣe àní disturb ẹ wàhálà tiẹ̀ òun nìyẹn àní disturb ẹ ṣùgbọ́n pé kó wá máa ṣe nínú ìsìlámù wa yìí àwọn onígbà o ẹlẹ́ṣẹ̀ ògo àrólà àbí kí lórúkọ ẹ àrólà àbí kọ̀ọ̀kan ló ń jẹ́ ẹlẹ́ṣẹ̀ ògo àrólà ṣó ń gbọ́ oṣù tó ń ṣe yẹn gbé jáde kó nínú ìsìlámù wa ànábì ò ṣe Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ànábì ò dẹ̀ fi kọ́ wa bẹ́ẹ̀ àwọn sàhábà tí wọ́n ṣe oṣù tó ń ṣe yẹn gbé jáde kó nínú ìsìlámù wa scammer òun ni yín amọ̀ yín dáadáa scammer ni yín ẹni tó fẹ́ lù ní jìbìtì lórí afẹ́fẹ́ òun lẹ̀ ń wá àbí scammer ni amọ̀ yín dáadáa gbogbo oṣù tẹ́ ń ṣe yẹn ẹ ṣàrọ̀ra gbé jáde kó nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ mi ò jù báyìí lọ tí mo fẹ́ sọ fún ẹ o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o assalamu alaikum warahmatullahi wabarakatuh.